Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ ti ń gbọ́ wa. This is Cross Blog X TV. Don't forget to subscribe, like and share. Ẹ wo ọ̀rọ̀ yìí tún ti bẹnu tán báyìí o lórí ọ̀rọ̀ àwọn tí Sunday Igboho lọ fún ohun kìlọ̀ lẹ̀ fún àwọn Fúlàní yìí ní ìlú Ìgbòho. Tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ń jubilate lọ́tún àti lósì pé Sunday Igboho ó ti fohùn lẹ̀ o fún àwọn Fúlàní pé láàrin 2 hours pé gbogbo àwọn tán jí kó àti olóyún àti àbúrò olóyún àti fámìlì ẹ̀ tán gbé lọ pé wọ́n gbọ́dọ̀ lọ gbé wọn wá o tí wọ́n bá gbé wọn wá pé gbẹ̀gẹ́dẹ́ máa gbé náà o. Later la tún gbọ́ pé láàrin ìṣẹ́jú kan àwọn kan bẹ̀rẹ̀ sí jubilate kákàkiri Sunday Igboho ti tú wọn lẹ̀ o, Sunday Igboho ti gbà wọn lẹ̀ o. Òun la rí pé commissioner of police wá ti debunk rumor yìí pé àwọn tí wọ́n ti torí ẹ̀ lọ ṣe gbogbo wàhálà yìí o tí Sunday Igboho fohùn lẹ̀ pé kí wọ́n lọ gbà wá, wọ́n ní wọn tí tú wọn lẹ̀ o, wọ́n yìí wà ní àkàtà àwọn Fúlàní. òun ló mú kí àwọn tí OPC jáde pé Sunday Igboho bó ṣe máa ń ṣe nìyẹn, propaganda news ló máa ń promote kákàkiri pé tí ò bá ṣe pé wọ́n ti tú wọn lẹ̀ kí ló dé tí ó ṣe báwọn àwọn èèyàn ń jubilate lórí mátà pé wọ́n ti tú wọn lẹ̀, pé tí ò bá ṣe bẹ́ẹ̀ pé ó yẹ kó lè bọ́ta láti sọ pé kọ̀rọ̀ ò rí báyìí o, pé bẹ́ẹ̀ náà ni nígbà tí Adélabú bó ìfẹ́ gba oríyìn pé òun lòun tú wọn lẹ̀ kí àwọn ọlọ́pàá tó sọ pé òun kọ́ ló tú wọn lẹ̀, pé ṣé irú wà báyìí da láàrin àwùjọ. òun ni arákùnrin tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan kẹjá jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí arákùnrin ṣe lórí àwọn ìwà kí èèyàn má rí nǹkan kó ní bẹ́ẹ̀ ló ṣe rí kọ́mọ́dé lè gbọ́n kẹ̀kẹ́ báyìí kọ́ lọ́rọ̀ ṣe rí ẹ̀já àjọgbọ̀ lẹ́nu arákùnrin. Kẹ́yìn náà kẹ́ máa fòpinion yìí sínú kọ́mẹ́ǹtì. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Mo kí yín tológun, mo kí yín tẹ̀ṣọ́. Àjíǹdàrí ó mọ jẹ́ o. Mo kí ládéládé, mo kí lóyè. Ya nǹkan tó gbé mi wá sí orí fọ́nrán lénìí kò jù lórí ọ̀rọ̀ arákùnrin wa Sunday Igboho fẹnugba nation fẹnuwu gate. A fẹ́ máa la yín ọmọ Yorùbá, a fẹ́ máa la yín lóyè, a fẹ́ máa ṣí yín lójú sí ọ̀rọ̀ ẹ̀tàn tí Sunday Igboho tó ń gbé kiri. Ṣé tá bá fẹ́ ká jẹ́ ọ̀ṣàkálá nílẹ̀ Yorùbá ẹja jẹ́ ọ̀ṣàkálá, tá bá fẹ́ jẹ́ òṣòkòlò ẹja jẹ́ òṣòkòlò. Ọ̀ká máa ṣe bí ọ̀gà bí chameleon kò yẹ wá. Láàárín ọ̀sẹ̀ bíi 2 sí 3 ń sìn, Sunday Igboho ti fún wa ní àwọn irọ́ ńláńlá kan tí ò yẹ nítorí nǹkan tó fẹ́ jẹ, ó dẹ̀ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ lórí ọ̀rọ̀ insecurity. Kí ló dé? lẹ́nu jẹta sánà àmọ́ gbogbo àwọn irọ́ kàbìtìkàbìtì àti àwọn nǹkan tí ó yẹ kí ẹni tó pẹ̀rẹ̀ pé ọ̀kan gbòógì ní nílẹ̀ Yorùbá kó máa tàn àwọn èèyàn nítorí nǹkan tó fẹ́ jẹ́, eléyìí ò bójúmu. Àníyé máa sọ nítorí pé tá a bá filẹ̀ ká dákẹ́ pé kí o tọ́ irọ́ kan máa sọ lénìí, kan máa sọ lọ́la, kan máa sọ lọ́jọ́ mẹ́ta lénìí àti tán ti ń sọ̀bọ̀ látẹ̀yìn, irọ́ yẹn máa padà dòótọ́ tí ó bá sí àwọn èèyàn tó máa debunk ẹ̀. Ìyàwó gbogbo ò lè sùn ká kọrí síbi kan náà. Ó dáa, kí ló wá dé? Ìwọ nìkan ló fẹ́ kó máa gba glory, o fẹ́ máa gba glory bí tó bá ti ṣiṣẹ́ wàá sọ wàá sáré bọ́ síta pé o ti ṣiṣẹ́ báyìí, o ti ṣe nǹkan báyìí, wàá máa gbé kámẹ́rà káàkiri. Ṣé wọ́n nìkan lọ́lọ́run dáyé fún ni? Ṣé wọ́n nìkan lálágbára ni? Sunday Igboho ṣàgbéjẹmọ́wọ́, ètò ọmọ Yorùbá, ètò ìran Yorùbá, ìbọn ìran aládé ni wá, ká má dé ìnà pẹ̀lú. Láti bí ìgbà díẹ̀ ni ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ló ti ń ṣẹlẹ̀ ní agbègbè Ìgbòho ní Ọ̀yọ́ state. Èyí tó wá ṣe ní láàánú lẹ́nujọ́ mẹ́ta yìí ní àná sísìn ó ní wípé ó lọ sí ìlú ẹ̀, ó lọ ń gbé kámẹ́rà, ó ń lérí fún àwọn èèyàn, ó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà níwájú ọlọ́pàá DPO tó wà ń bẹ̀, ó pé àwọn Fúlàní tó wà ń bẹ̀ jọ pé tí wọ́n bá tó bá pẹ́ àsìkò ìgbà kan ni wàá máa ti kó bọn, wàá ti pa gbogbo àwọn èèyàn pẹ̀lú kámẹ́rà. Àwọn èèyàn tó wẹ́kọ̀mù ẹ̀ ńgbà tó ń bọ̀ nínú ìlú ẹ̀, àwọn ọlọ́kadà tó ṣátà tó wẹ́kọ̀mù ẹ̀ wọlé
nígbà tí ọ̀rọ̀ kó fún wọn ní ultimatum 2 hours ìpè kí wọ́n release àwọn tí wọ́n kó àwọn fídíò yẹn ló wá ń lò kí wọ́n sọ pé propaganda Ìgbòho ti lọ gba àwọn èèyàn lẹ̀ ṣòrojú ayé ẹ̀ lóde nǹkan tó Sunday Ìgbòho yé fi gọ̀ǹgọ̀ fà á a dẹ̀ ti sọ fáwọn èèyàn ipe news tẹ bá ẹ máa jẹ́ kẹ́ ẹ máa ní sùúrù kẹ́ ẹ máa gbọ́ authentic news lórí àwọn mainstream media wa kò ń ṣe àwọn rúmọ̀ táwọn bloggers Ìgbòho ń gbé jáde lẹ́nu àná sísìn commissioner of police ní Ọ̀yọ́ state ó sọ pé wọ́n sọ pé wọ́n debunk ọ̀rọ̀ tó sọ wípé o mọ̀ ń pa ọ̀rọ̀ rescue operation tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn chairman tí ìlú Ìgbòho wà lọ́ndà ẹ̀ chairman local government the executive chairman of the local government maybe ó dàgbé chairman orí lópè or something like that òun náà ti come outside láti debunk ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ irọ́ yìí náà ló fẹ́ máa fi trend sórí tó bá ṣoògùn òkìkí tó bá ń jẹ́ fún ẹ má tún pé àwọn ọmọ ìyá ẹ má pè wọ́n lọ́lẹ̀ má mú wọn má pè wọ́n lọ́bọ̀ kódà òun sọ fún wa pé àgọ̀ pé gbogbo ọmọ Yorùbá gbọ́ pé àmọ́ àǹtí ṣe pé damage control ló ń ṣe bẹ́ẹ̀ náà ló yẹ sọ ní ti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bàdàn ní ti àwọn ti Adélabú bẹ́ẹ̀ náà ló sáré jáde síta pé ìwọ ló lọ mú àwọn ìwọ ló lọ rescue whereas àwọn police department wa Nigerian police force ló lọ ṣe operation yẹn successfully until táwọn ìjọba àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti Ọ̀yọ́ state kan tó wá debunk ẹ pé irọ́ ò mọ̀ kankan pa ẹ̀ ó ti gbé propaganda ẹ̀ sókè náà bẹ́ẹ̀ náà ló ń lo AI pẹ̀lú inspector general of police láti fi ṣe kíni láti fi tara ẹ̀ content creator ní ẹ̀ náà Sunday Igboho yé tọmọ káàró òjìrè yé tọmọ àwọn ọmọ aládé mọ́ a kì í ṣe ní tó lè tàn ó dáa tó bá jẹ́ pé ìwọ ló lọ rescue àwọn èèyàn ẹ ti ẹ̀ gbé fọ́nrán kan jáde níbi tó ti lọ ṣe operation yẹn ṣé ńgbà tó PC fẹ́ lọ mú wákìlì ṣé wọ́n rí fọ́tò kan àbí wọ́n rí fídíò kan tí gbogbo orí tí wọ́n ṣe tó lọ sẹ́bẹ̀ ọ̀nà tó lọ́wọ́n pẹ́ẹ́sì ọmọ kékeré Fúlàní kan pé kínní àbí nǹkan kan tó lọ́ ń fọ̀rọ̀ wọ ọmọ kékeré lẹ́nu wò lẹ́bẹ̀ẹ́ gbó gbogbo gbọ́dọ̀ gbé kámẹ́rà yìí náà ni o gbọ́dọ̀ show náà ni o gbọ́dọ̀ ṣe content creator ní ẹ̀ náà ìwọ ń ṣe ẹni tí èèyàn lè ọmọ Yorùbá ò ní tilé toko Sunday horo fẹnu gba nation fẹnu gate fẹnu dáràn kò ń ṣe ẹni tí èèyàn lè gbẹ́kẹ̀lé ilẹ̀ Yorùbá tó bá lè kàjó làwọn kan àwọn institution kan bí wọ́n ṣe lè sọ̀rọ̀ toro ti fẹ́ kó gbogbo ẹgbẹ́ má bẹ́ o ti fẹ́ máa lo ìpè gbogbo propaganda tí wọ́n pẹ̀lú àwọn bloggers ń lò nítorí àwọn olóṣèlú tó ń lò ẹ̀ ń sìn you are a politician damage control tó fẹ́ máa ṣe ló fi gbọ́ ọ̀rọ̀ security wọ́ ọ̀rọ̀ Yorùbá nation olùlẹ̀ ó scam àwọn èèyàn lọ ní òde ò padà dé wọ́n gbé ń bá gò kúrò lórí ẹ̀ òsàn tó bá dé o máa wọgbó òde ò wọgbó mọ́ òun béèrè approval tí Ìbà Gani Adams ń béèrè láti joy tí wọ́n ta dẹ̀ mọ́ pé ó nídìí ìwọ́dé náà ń béèrè approval lọ́wọ́ federal government ó ń béèrè lọ́wọ́ state government ó wọ̀n fún ẹ kò sọ káwọn èèyàn máa bú Ìbà Gani Adams sórí bógo tí ń jẹ́ tọ́lọ́hún tó bá sọ pé omi àlàáfíà lè Yorùbá nítorí nǹkan tó fẹ́ jẹ́ nítorí nǹkan tó fẹ́ jẹ ló fẹ́ máa fi da àlàáfíà omi ilẹ̀ Yorùbá rú ìwọ náà ní nísìnyí Sunday Igboho OPC lèmi led by Ìbà Gani Adams ọmọ alágbára kì í ṣojo kò ń ṣe irú ẹ Sunday Igboho ló máa pa òmùkọ àkókò tí OPC lẹ́nu ìwọ báwo àbí Ààrẹ Ọ̀nà Kakanfò àbí àwọn tí orí wọn pélé Yorùbá àwọn tí ó kì í lo emotion àṣọ àwọn gullible Yorùbás home and abroad àṣọ àwọn yẹn àwọn tó ń think logically àṣọ àwọn yẹn but àwọn dẹ̀dẹ̀ wúrẹ̀ tọ́pẹ́ nǹkan tó bá ti gbé síta wọ́n ti gbà á nìyẹn àwọn là ń bá wí
ẹ yára yín brain. Sunday Igboho has nothing to offer the Yoruba race yàtọ̀ sí àpò tiẹ̀, yàtọ̀ sí àwọn tó súnmọ́, àwọn tó jọ ń jẹ́ ń dìmọ̀ dàrú. Tó bá fẹ́ ṣòṣe àti gbà pé olóṣèlú ló bá wọlé nígbà tí backlash pọ̀ òun ló yí sọ̀rọ̀ security, a mọ̀ pé gbogbo ẹ̀ náà olùlẹ̀ oríṣiríṣi owó orí òṣèlú náà gbogbo ẹ̀ náà fẹ́ fi ṣiṣẹ́ fún APC, a mọ̀ pé APC ló ń ṣiṣẹ́ fún. Kọ́ máa ṣe òṣèlú ẹ, má lo propaganda, má wọ àwọn kan lẹ̀, má fẹ́ tẹ àwọn kan pé kó lè ga. Gbogbo àwọn ẹgbẹ́ tó ń fún ẹ support ṣe gbogbo wọn ló ti tẹ̀rì. Àwọn vigilante, àwọn Àgbẹ̀kọ̀yà ó tiẹ̀ ti bà Àgbẹ̀kọ̀yà jẹ́, gbogbo ẹ pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Àwọn ò ní yé sọ, kò dẹ̀ sí nǹkan kan tó lè ṣe. Wọ́n bá bíyà láyà ìdá jáde, ìpín báyìí ló ṣe jẹ́.